إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. أدعوكم فún Ọlọ́run subhanahu wa ta'ala. Àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún ọ̀gá wa aṣáájú wa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Kí àtọ̀lọ́ Ọlọ́run tí a tọ́ kó wọn lórí ànábì nìkan, kó wọn bá wọn ará ilé ànábì, kó wọn bá wọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tó jẹ́ àwọn sọ̀hábà àti gbogbo àwọn tó bá ń tọ ojú ọ̀nà Ànábì sallallahu alayhi wa sallam títí yawm al-qiyamah. A kí ara wa pé a kú oṣù Ramadan, èyí tí a ń bẹ Ọlọ́run subhanahu wa ta'ala kí ó gbà ní ìjọsìn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa, kó wá jẹ́ kí eléyìí kó má ṣe lọ́kan, kó má jẹ́ ọjọ́ kan nínú èyí tí a dàgbẹ̀ nígbésí ayé wa, kó jẹ́ a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé, kó wá gbà ní ìjọsìn lọ́wọ́ wa àti àwa àti ẹ̀yin. Ọlá kó ní Hayyul Qayyum. A kí àwọn àfáà wa, àwọn ọmọ ìyá wa tí wọ́n gbé ìjókòó yìí kalẹ̀ ní orí ìkànnì yìí. Ọlọ́run subhanahu wa ta'ala kí ó bá ní san wọ́n lẹ́san. Àwọn Akademiyatul Akiyas al-Islamiyya tí wọ́n gbé tó yìí kalẹ̀, Ọlọ́run subhanahu wa ta'ala kí ó bá ní gbà ní ìjọsìn lọ́wọ́ wọn, kó bá ní fi sínú iṣẹ́ olóore wọn. Nínú dáadáa kí ẹ máa ń ṣe láyé, òun náà ni kí ẹ máa ṣe gbìyànjú pé báwo làwọn èèyàn, báwo ni wọ́n ó ṣe mọ̀ nípa ẹ̀sìn wọn, báwo ni wọ́n ó ṣe mọ̀ nípa nǹkan tó jẹ́ ọ̀ranyàn fún wọn. Bí èèyàn bá ń ṣe eléyìí, èèyàn ń ṣe nǹkan tí èèyàn fi ń wojú rí Ọlọ́run subhanahu wa ta'ala ni. Ọlọ́run subhanahu wa ta'ala kí ó bá ní gbà ní ìjọsìn lọ́wọ́ wọn. Gbogbo àwa náà tí a mọ̀ gbọ́rọ̀ yìí nísìn àti nígbà tí ó bá tún ń bọ̀ náà, àtàwọn tá a tún mọ̀ gbọ́ nígbà tí àwa tá a sọ bá àti àti ẹ̀gbẹ́ kalẹ̀ ní síláyé mọ́, Ọlọ́run subhanahu wa ta'ala kí ó gbà ní ìjọsìn ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Èyí tí wọ́n ní kó máa jẹ́ àkọ́lé ọ̀rọ̀ wa ní lónìí, òun náà ni التربية الإسلامية وآثارها على الأفراد والمجتمع. òun náà ni orí pa àbí ká ní ẹ̀kọ́ ti Islam, ìrera ẹni tó jẹ́ ti Islam àti àwọn orípa rẹ̀ lórí ọlọ́dandan wa ní àti lórí àwùjọ wa. Tá bá rí àkọ́lé ọ̀rọ̀ yìí, a rí wípé àkọ́lé ọ̀rọ̀ tó lágbára púpọ̀ ni, léyìí tó yẹ sí pé nǹkan tá bùkátà sí púpọ̀ lásìkò wa yìí, òun náà nìkan yìí. Kódà àtẹni tí ó rí náà àtẹni tí ò rí náà ni yóò mọ̀ wípé lásìkò wa tá a wà yìí, a bùkátà sí ìrera ẹni, ìkọ́ ara ẹni, ìpàtàkì ẹ̀kọ́ rírera ẹni lọ́nà Islam. Tá bá wo àwùjọ, àtẹ́rìbíyà, ìrera ẹni àbí ìre ẹlòmíì náà ni oríṣiríṣi ló ń bẹ lásìkò tá a wà yìí, tó jẹ́ sí pé kódà ibi tó tún lágbára dé gan, ẹni tí ò léyàn, tí ò rí èèyàn rí nílé, á rí àwọn tán máa rí níta. Ibi tó tún wá lé dé náà ni pé kódà ẹni tí ò bá wá tiẹ̀ wá rí èèyàn rí nílé, tí ò rí èèyàn rí níta, tó bá ti dórí íńtánẹ́ẹ̀tì, ẹ̀rọ ayélujára, á rí àwọn èèyàn rí níbẹ̀. Ibẹ̀ yẹn wá rèé, ọ̀pọ̀lọpọ̀ rírè ló tún wà ńbẹ̀ náà. Eléyìí ni ó fi mọ yé wa wípé àṣé nǹkan tá a fẹ́ bára wa sọ nǹkan tó pàtàkì púpọ̀ ni, tó jẹ́ sí wípé ó yẹ kí a kúndùn rẹ̀ lásìkò yìí, torí pé báburú ṣe ń bẹ ńlé ló ń bẹ lóde, tó jẹ́ sí pé tá a bá ronú sí i, a fi mọ̀ wípé àṣé pàtàkì ni ká ríra ẹni ní ọ̀nà ti Islam. Tá a bá ríra ẹni lọ́nà ti Islam rèé, yóò wá ní orípa dáadáa ní
orí wa ni àti ní orí àwùjọ tí a wà. Ló fi jẹ́ sí pé nǹkan náà àwọn àfa àgbà tó fẹ́ sọ pé kí n definition ká yẹra ẹni lọ́nà ti Islam, wọ́n ní pé nidhamun tarbawiyyun shamilun, wọ́n ní pé ìrẹ́ ẹni lójú ọ̀nà ti Islam rẹ̀ ó jẹ́ ọ̀nà kan àbí ó jẹ́ ètò kan tarbawiyyun tá a fi máa ń rèèyàn shamilun tó yẹ sí kókó sínú yahtammu bi'idadil insani as-salih i'dadan mutakamilan diniyan wa dunyawiyan fi masadir shari'ati al-islamiyya ar-ra'isiyya. Wọ́n ní pé ìrẹ́ra ẹni tó jẹ́ ti tọ̀nà ìsìláàmù rẹ̀ òun náà ni ìrẹ́ra ẹni tó yẹ sí kókó sínú tó pàtàkì ká rí èèyàn ní èèyàn tó yéèyàn dáadáa i'dadan mutakamilan káàrí tó yẹ lọ́rùn tó yẹ sí pé ó máa kálé kákó dìníyàn á kó ẹ̀sìn rẹ̀ sínú wàdùnìyàwíyàn kò ní tún ju ayé rẹ̀ náà lẹ̀. gbogbo ilé ìtawà ń sọ ìkàfẹ́ rẹ̀ yóò láfẹ́ gbogbo ilé ìtawà ń sọ yìí ó ní kí fi dọ́ ìmọ̀sọ́dírì shari'ati al-islamiyyati ar-ra'isa. gbogbo ẹ̀ náà ìwárí yìí táwa ń sọ yìí gbogbo ẹ̀ náà a mọ̀ wá bẹ lábẹ́ ìgbé pé à ń rèé lórí ọ̀nà ti ìsìláàmù lábẹ́ àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan tí a fi ń ṣe ẹ̀rí nínú ìsìláàmù tó jẹ́ àwọn ẹ̀rí ìpìlẹ̀. kí lè rí ìpìlẹ̀ òun náà ni alikitaabu tí ọlọ́run ọba wa sunna àti sunna muhammad sallallahu alayhi wa sallam àti ká sọ wípé àti tùrọ́sù sálàfì sọ́ọ̀lẹ̀ àti àwọn nǹkan tá a rí mú gbàjọ ní ọ̀dọ̀ àwọn aṣáájú wa tán jẹ́ àwọn aṣáájú wa dáadáa. lóòótọ́ methodology àbí ká ní pé yàn mustolahu yìí nǹkan tó yẹ sí pé kì í ṣe nǹkan tó yẹ kó gbajúmọ̀ láàrin àwọn ọmọ tó ti síwájú ni. kódà tá a bá túnú tí a lè mọ àtẹ̀lé bá kàyé lọ́dọ̀ àwọn tó ti síwájú ṣùgbọ́n a rí àpẹẹrẹ rẹ̀ torí pé kò ṣe dandan ní kí ká rí nǹkan ṣùgbọ́n tá a bá ti rí àpẹẹrẹ nǹkan ìyẹn gangan ló ṣàǹfààní jù ní tó dẹ̀ ẹ́sìkò náà ni Islam fẹ́ torí terminology rẹ̀ ń sìn ìyẹn rẹ̀ ń sìn kò ṣe nǹkan tí Islam pàtàkì púpọ̀ ṣùgbọ́n kí ni pàápàá nǹkan wọ́n máa fi pé kí ni yẹn o al-ibratu bil musamma la bil asma aw al-ibratu bil haqiqati la bil asma. wọ́n máa fi pé kí ni yẹn o nǹkan tó pàtàkì jù náà ni kí ni pàápàá nǹkan kò ṣe nǹkan orúkọ tá a fún nǹkan ló pàtàkì ní ọ̀dọ̀ àwọn àfáà ní ṣẹ̀ríà. eléyìí wá rèé yóò wáyé ká mọ̀ wípé àwọn sàhábà radiyallahu anhum Ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ níta fiṣẹ́ rán tó yẹ sí pé òun náà ni Ọlọ́run subhanahu wa ta'ala ló ṣe é ní kíni yẹn o ló ṣe é ní ọ̀gá gbogbo ayé ló ṣe é lóṣìṣẹ́ gbogbo ayé tí ò tún ní ìdíkáyẹ̀ tó wọ́n sọ pé a tún wọnú pé a tún mẹ́rin wa lórí rẹ̀ ẹ̀ tó wọ́n pẹ́ ti ń pẹ́ ara rẹ̀ mùsùlùmí nínú nǹkan tó yẹ sí pé ó jẹ́ ìkan ìpìlẹ̀ tó yẹ kó wà nínú ẹ̀mí rẹ̀ òun náà ni pé kó gbà wípé Ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run ọba ni. nínú ẹgbàá ọ̀rọ̀ kan tá a fi mọ̀ pé tírésìsì nǹkan yìí ti wà láyé Ànábì sallallahu alaihi wasallam náà ni òun náà ni hadith kan tí àfáwà Abdullahi ibn Habib Abdurrahman as-Sulami tí wọ́n gbà wá nínú àwọn tàbí'í wọ́n gba hadith yìí wá wọ́n gba asaru yìí wá wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí wá wípé haddathana man kana yuqihuna min ashabi nabi sallallahu alayhi wa sallam wọ́n ní àwọn tí a máa ń gba kéwú lọ́dọ̀ wọn Allahu akbar àwọn tí a máa ń ṣe kí ni àwọn tí a máa ń gba kéwú lọ́dọ̀ wọn nínú àwọn ashabi rasulillahi sallallahu alayhi wa sallam nínú àwọn tó jẹ́ àwọn sọ̀hábà nabi sallallahu alayhi wa sallam annahum kanu wípé àwọn sọ̀hábà tá a rí yìí o yaqra'una min rasulillahi sallallahu alayhi wa sallam 10 ayat pé táwọn bá fẹ́ gba kéwú lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam àwọn sọ̀hábà náà ń fún àwọn tó jẹ́ àwọn tàbí làwọn tẹ́ pọ́n wá tán bá àwọn sọ̀hábà láyé ṣùgbọ́n tí wọ́n bá ànábì sallallahu alayhi wa sallam láyé àwọn náà wọ́n ń fún wọn ní ìwọ báwọn ṣe ń gba bánábì ṣe ń tọ́ àwọn bí àwọn ṣe ń gba ẹ̀kọ́ ìsìláàmù báwọn ṣe ń gba tẹ́rìbíyà ìsìlámì bánábì ṣe ń rí àwọn olójú ọ̀nà ti ìsìláàmù àwọn àwò wọn wá ní pé kánú yaqtari'una min rasulillahi sallallahu alayhi wa sallam 10 ayat wọn á máa gbà lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam 10 ayat wọn ànábì á kọ́ wọn ní àyà 10 فلا يأخذون في العشر الأخرى حتى يعلموا ما في هذه من العلم والعمل. wọ́n ní pé ṣùgbọ́n o wá rí nǹkan tá a sọ papá kọ́ yìí o a ní gba nǹkan míì lẹ́yìn 10 tá a ti kọ́ yìí
hatta ya'lamu ma fi hadhihi min al-ilmi wal-amal títí tán fi máa mọ̀ àwọn ìmọ̀ tó wà nínú nǹkan yìí nínú nǹkan àyà tó bí kọ́ wọn yìí wal-amal Allahu akbar àti ṣíṣe iṣẹ́ pẹ̀lú rẹ̀ tó túmọ̀ sí pé báwọn ṣe ń gba àyà yìí tánàbí ń kọ́ wọn ní àyà bẹ́ẹ̀ náà ló ń rè wọ́n lórí kán máa fi ṣiṣẹ́ ṣe torí pé àwọn ayatul Qur'aniyya al-ayatul Qur'aniyya aw al-ahadithu nabawiyya àwọn aya al-Qur'ani àbí àwọn hadith Ànábì sallallahu alaihi wasallam tíyẹn bá ti ń kà á ó ti ẹni tó bá mọ nǹkan tó ń ṣe kò yẹ kó yẹ ká máa ń kà lórí àwọn lásán ìyẹn fi máa ń ṣiṣẹ́ ṣe ni ìyẹn ṣe kí nìyẹn o ìyẹn fi máa ọlọ́run sọ kí nìyẹn o laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́run bá ní pé ìránú tẹ̀rí o ọlọ́run ti fi sí ó ti fi sára Ànábì sallallahu alaihi wasallam uswatun hasana àríkọ́ṣe dáadáa liman kana yarju Allaha wal yawmal akhir fẹ́ni tó bá ń gbèrò kí nìyẹn o bóun fẹ́ pàdé ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú ọrùn tó dẹ̀ fẹ́ kọjọ́ lè kìyàmọ̀ kó ṣe kí nìyẹn o kó rọrùn fóun. eléyìí túmọ̀ sí pé àwọn sọ̀hábà radiyallahu anhum wọ́n ṣe ń gba ẹ̀kọ́ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ànábì ń rè wọ́n pẹ̀lú pé ó ń fún wọn lẹ́kọ̀ọ́ pé tó wá ń fún wọn lẹ́kọ̀ọ́ ó tún wá ń kọ́ wọn bọ́n ṣe máa lo bọ́n ṣe máa implement ẹ̀kọ́ tó ń kọ́ yìí sáyé wọn sí ẹ̀sìn wọn ẹjá dìímú o sí kí nìyẹn o sí ayé wọn àti ní ẹ̀sìn wọn ló fi yẹ sí pé tó má ti rí nǹkan tó wà yìí ṣẹlẹ̀ sí wọn kó jọ̀wọ́ ayé wọn ni kó jọ̀wọ́ ẹ̀sìn ni wọ́n á sáré lọ́dọ̀ sàṣà ní kó wà nábì nǹkan báyìí kí n dájú ẹ̀sìn lórí rẹ̀ nǹkan báyìí kí n dájú ẹ̀sìn lórí rẹ̀ látàrí wípé wọ́n ti mọ̀ wípé ìsìláàmù rẹ o ìsìláàmù kó ogun nǹkan sínú ni lọ́wọ́ àfihàn kí ni ọlọ́run sọ kí ni ọlọ́run udkhulu fi sílímì káfà àgbàtán la máa ń gbà síláàmù ọlọ́run fi sọ kíkí ni ó ní ẹ wọnú ìsìláàmù tán yányán ẹ ju ayílẹ̀ fún tán yányán tó pé ìsìláàmù ló máa jẹ́ guidance fún kíni yẹn fún ẹ̀sìn yín guidance torí ìsìláàmù ẹ̀sùn náà lẹ̀sìn ọlọ́run sọ kíni ọlọ́run máa yọnu sọlọ́run kó kí udkhulu fi sílmi káfà ẹ wọnú ìsìláàmù tán yányán ìwọnú ẹ̀ tán yányán ni kíyàn ju àyàn lẹ̀ pé ẹ̀kọ́ ìsìláàmù ríré ìsìláàmù ni mo fẹ́ máa rí ara mi tí bá ń rera mi tán náà ríré ìsìláàmù náà ni màá tún máa rí àwọn tó wà lábẹ́ tèmi náà eléyìí la fi lè nílapa láwùjọ torí pé ìrere lójú ọ̀nà ìsìláàmù rẹ̀ ń máa ń bí kí àwọn tó ń bọ̀ lẹ́yìn náà mọ torí pa dáadáa tó ní kálukú wa kí nìyẹn o tó ní kálukú bá ń rìn ó wá ní pé hadith àwọn pé kí nìyẹn o hatta ya'lamu ma fi hadhihi min al-ilm títí tó fi máa mọ nǹkan tó wà nínú àyà tí wọ́n gbà min al-ilm nínú ìmọ̀ ni wal amal tó fi máa fi ṣiṣẹ́ ṣe kọlù àwọn náà tún sọ wọn tún wá sọ wáyé kí nìyẹn o fata'allamna al-ilma wal-amala bá a ṣe wá ń kọ́ mọ̀ bẹ́ẹ̀ náà là ń kọ́ṣẹ́ lọ́dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam Allahu akbar ẹ wo eléyìí túmọ̀ sí pé tẹ́lifíyà islamiyya ká máa rèèyàn lójú ọ̀nà ìsìláàmù rèé nǹkan tó ti wà tipẹ́ ni a lè mọ rí gbólóhùn yẹn ṣùgbọ́n tírésìsì rẹ̀ wà wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ wọ́n kàn lórúkọ táwa mọ̀ sí ni. ilé ló fi ẹ sí pé kí ní pàtàkì púpọ̀ ìrere ẹni lójú ọ̀nà Islam nǹkan tó pàtàkì púpọ̀ ni. ó yẹ sí pé a gbọ́dọ̀ kíyèsí tá a bá fẹ́ jẹ́ kí ayé wa kó nítumọ̀ tá a dẹ̀ fẹ́ jẹ́ kí alkiyama wa náà kó nítumọ̀. torí nǹkan méjì ni mùsùlùmí máa ń lépa láyé rẹ̀ bó bá ṣe ń lépa kí ayé ẹ mọ́ dàrú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wàá mọ̀ ti Islam rẹ síwájú pé n gbọ́dọ̀ bọ́lọ́run dáadáa n gbọ́dọ̀ bọ́lọ́run dáadáa nǹkan yìí pàtàkì púpọ̀ ló fi yẹ sí pé àwọn sọmọdọ̀ láàyò wọ́n sọ pé báwọn ṣe ń kọ́ ìmọ̀ bẹ́ẹ̀ náà làwọn ń kọ́ṣẹ́ ta ló ń kọ́ wọn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó yẹ sí pé Ọlọ́run wa ló fún sátífíkẹ́tì pé kí ni laqad kana lakum fi rasulillahi uswatun hasana gbogbo àríkọ́ṣe dáadáa ó ti parí sí Ànábì sallallahu alayhi wa sallam ẹni tá a máa ń tẹ̀lé ẹni tí a máa ń dijú tẹ̀lé tí ò ní sọnù Ànábì sallallahu alayhi wa sallam ilé túmọ̀ sí pé tàbá tí ẹ máa ìrera ẹni rèé nǹkan tí Islam pàtàkì rẹ̀ púpọ̀ ni tó wáyé sí pé ìwà rere ẹni táwa ń sọ yìí náà rèé sìn nǹkan tó yẹ sí pé Islam ti ń ṣe kí nìyẹn o tí Islam ti ń ṣiṣẹ́ lórí rẹ̀ tipẹ́ ni. lẹ́yìn ilé ká tó wá lọ mọ̀ wípé ìrere ẹni tá à ń sọ fúnra wa yìí nǹkan tó yẹ pé a kì í fi ṣeré ni torí wípé
ìrera ẹni yìí bó ṣe jẹ́ sí pé ọ̀ranyàn ni lórí ọlọ́dọọdọ wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló jẹ́ ọ̀ranyàn lórí àwọn tó bá jẹ́ àwọn tó wà lábẹ́ wa. torí ẹ̀gbà táwọn afáwà tán fún wa ní tọ́pìkì yìí wọ́n sọ pé kí nìyẹn orípa rẹ̀ lórí ọlọ́dọọdọ wa àti láwùjọ. àwọn wo láwùjọ? àwọn èèyàn náà ni àwọn sọ pé àwùjọ ẹ̀sìn kò sí nǹkan tó ń jẹ́ àwùjọ ju àwọn èèyàn bẹ́ẹ̀ náà lọ. wọ́n ní kí nìyẹn o yaquluna zamanu bihi fasadu ọmọ fasada zamanu àbí wà ní àfọ̀ṣe kọrin wọ́n ní pé kí nìyẹn o yaquluna zamanu bihi fasadu wahum fasadu ọmọ fasada zamanu. àfáà ní kí nìyẹn o wọ́n máa sọ pé ìgbà ti bàjẹ́ ìgbà ò dáa mọ́ ìkákò ṣe gba àwọn tó wà nù rẹ̀ náà dáa torí gbà tó ti ń bọ̀ náà ló sì wà dòní àwọn èèyàn nù rẹ̀ wọlé kí nìyẹn àwa là ṣe bó ṣe yẹ ká ṣe. wọ́n ní orípa rẹ̀ láwùjọ orípa rẹ̀ tá a mọ̀ bẹ náà ní pé lórí ọlọ́dọọdọ wa àti láwùjọ àwọn náà láwùjọ òun náà làwọn tó bá jẹ́ àwọn tó wà lábẹ́ àwọn ọlọ́dọọdọ wa náà nínú àwọn ọmọ nínú àwọn ìyàwó. Ọlọ́run subhanahu wa ta'ala tó ń bá wa sọ̀rọ̀ nínú suratu Tahrim. Ọlọ́run ní pé yá ayyuhal ladhina amanu ọlọ́run ní kò pè é gbà lódodo qu anfusakum wa ahlikum nara. ọlọ́run bá ní kí mo pè é lọ́bẹ̀ òdodo qu anfusakum ẹ la ẹ̀mí ara yín lọ́lọ́dọọdọ yín ẹ gbìyànjú kẹ́ ẹ la ẹ̀mí ara yín ní ọlọ́dọọdọ yín ṣe kí ni kẹ́ ẹ la ẹ̀mí ara yín tẹ́ bá ti wá la ẹ̀mí ara yín wa ahlikum àti àwọn aráalé yín tára aráalé nínú àwọn ọmọ nínú ìyàwó tọ́lọ́run subhanahu wa ta'ala wá kó sí wa lábẹ́. ilé ìtura tá bá ṣe ń tọ́ ẹ̀mí ara wa tá à ń tọ́ra wa ní tẹ́rbíyà ìsìlámíyà ní ìtọ́ra ẹni ti ìsìláàmù tá à ń jẹ́ kékeré ìsìláàmù ló ń gáìdì ayé wa bóyá sí pé ìsìláàmù ló ń gáìdì ẹ̀sìn wa torí automatically nìyẹn pé tó wáyé kí mùsùlùmí ni ẹ nǹkan tá a máa gáìdì ẹ̀sìn ẹ òun náà ní ìsìláàmù tó lóun ṣe yẹn gangan báwo la ṣe máa gáìdì ẹ òun náà ni kó máa tẹ̀lé àwọn lessons tó wà nínú Quran àti sunnah sallallahu alaihi wasallam lórí àgbọ́yé àwọn ẹni tó ti ṣíwájú tó bá tí wọ́n ń ṣe léyìí wàá wá jẹ́ kí ìsìláàmù yẹn náà kó máa gáìdì ìgbésí ayé ẹ̀ tó ń lò eléyìí ni wàá fi mọ̀ wípé ṣé yẹn ń tẹ̀lé tẹ́rbíyà ìsìlámíyà lóòótọ́ àbí yóò tẹ̀lé. tó nínú àdánwò tó kàn wá tá a kíyèsí láwùjọ lónìí náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ló ń gbọ́ ẹ̀kọ́ nípa Islam ọ̀pọ̀lọpọ̀ ló ń gbọ́ àwọn àlàyé nípa bí yẹn ṣe fẹ́ ríra ẹni lójú ọ̀nà ti Islam ṣùgbọ́n mélòó nù wa ló ń ṣe kíni yẹn ló ń fi kíni yẹn ṣiṣẹ́ ṣe. ilé ṣe kàn sọ wọ́n dẹ̀ láàánú nǹkan tí wọ́n gbọ́yé tó jẹ́ nǹkan tó yẹ kó fi tán gbọ́yé lọ́tọ̀ọ̀dọ̀ àti sọ̀rọ̀ láwọn kékeré tí ẹ̀ bá ti ń kọ́ nǹkan tó bá ti ń gba ẹ̀kọ́ wàá máa fi ẹ̀kọ́ náà ṣiṣẹ́ ṣe ni. o kàn ní máa gbà pé o kàn ń jà mọ́ ara rẹ̀ o kàn ń kó jọ gbogbo ló ń kó lọ. so ìyẹn máa ń kó tí ẹ̀ bá ti ń gba ẹ̀kọ́ ìyẹn máa fi ń ṣiṣẹ́ ṣe ni látúmọ̀ sí pé nǹkan tí èèyàn ń ṣe yẹn èèyàn ṣe kí nìyẹn èèyàn fi ń ṣiṣẹ́ ṣe. so eléyìí lọ́lọ́ fi wọ́n sọ pé kí nìyẹn qu anfusakum ẹ ṣe kí ni ẹ la ẹ̀mí ara yín wa ahlikum nara kẹ́ ẹ sì la àwọn aráalé yín náà kúrò níbi kí nìyẹn nara níbi iná. tó túmọ̀ sí pé ìtọ́ra ẹni ìrera ẹni lójú ọ̀nà ti Islam nǹkan tó yẹ kí nìyẹn nǹkan tí ó pàtàkì púpọ̀ ni tó yẹ sí pé a gbọ́dọ̀ mójútó ìmójútó òun náà ni káyẹsí kí nìyẹn káyẹsí pé ìsìláàmù tẹ́rbíà ìsìlámíyà ire ti ìsìláàmù òun la máa darí ayé wa tó bá ń darí ayé wa òun la tún máa darí bóyá sí pé òun ló ń darí ẹ̀sìn wa àwa ń yẹ sí pé káwá fà sọ́la rẹ̀ tó yà bí àwọn tó yẹ sí pé àwọn ń pariwo pé kí nìyẹn fọ́sùlù dín ní àdìdúnìyà pé ẹ jẹ́ ká ṣe kí nìyẹn ẹ jẹ́ ká ṣe ìyàtọ̀ láàrin ẹ̀sìn àtayé nǹkan táwọn kan pèpè lónìí nìyẹn kódà rí nínú àwọn mùsùlùmí fẹ́ẹ́ káwọn náà tún bá wọn sọ pé àìmọ́ da papọ̀ ọ̀tọ̀ lọ́rọ̀ ayé ọ̀tọ̀ lẹ̀sìn ẹ̀mọ́ yẹ kí ẹ̀mọ́ yẹ kí ẹ̀sìn kó yẹ kí nìyẹn kó kọjá sákọ́fòlì masajid ẹ̀mọ́ yẹ kẹ́sìn tiẹ̀ jáde kúrò ní orí nínú mọ́ṣáláṣí rárá láti fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn inú mọ́ṣáláṣí láti fẹ́ sọ̀rọ̀ láti dọ̀rọ̀ ayé ẹ̀mọ́ gbé Islam wọ̀ nínú aburú pé àwọn èèyàn fẹ́ gba tẹ́rìbíà ìsìlámíyà náà nìyẹn. eléyìí wá rẹ̀ sì kò wá tún mọ lórí àwọn tó ń pe àwọn ní kèfèrí nìkan àwọn tó jẹ́ àwọn mùsùlùmí náà tí wọ́n ń bá wọn sọ náà jẹ́ kí wọ́n mọ aburú nǹkan táwọn kó sí.
nínú nǹkan tí a fi wá mọ̀ pé tarbiyatul islamiyya nǹkan tó pàtàkì púpọ̀ ni tó dẹ̀ sí pé òun náà ló lè mú yàn ṣoríire láyé àtàlùkìyámà tó bá yẹ sọ fúnra wa tí mùsùlùmí bá ti ń fa ẹ̀sìn rẹ̀ dání tó bá ti ń fa ayé á jẹ́ kó mọ̀ nínú ẹ̀mí rẹ̀ pé islam àbí alkiyama òun gangan lórí gbogbo ẹrú islam ò kí ń jẹ́ dúníyà wíṣẹ́ pé ayé nìkan náà ni torí rẹ̀ sí tọ́pìkì yìí lágbára púpọ̀ tó bá òye rẹ̀ ríra àyè lójú ọ̀nà ti islam torí kò ní ìdíkẹ́ ẹ̀sẹ̀ mọ́ sọ fún wa pé àwọn èèyàn ò ríra lójú ọ̀nà ti islam mọ́ ó clear gan ọ̀pọ̀lọpọ̀ aburú tó ń ṣẹlẹ̀ lónìí á ti mọ̀ wípé àwọn èèyàn gba tẹ́rìbíyà ìsìlámíyà náà ni tó bá gbà ní aburú ò ní ṣẹlẹ̀ àwọn tó ń ṣe bọ ni àbí àwọn mùsùlùmí tẹ́ pa ayé táwọn náà tó ń sọ pé àwọn ẹlẹ́bọ náà orí òdodo náà wà wọn ní tẹ́rìbíyà ìsìlámíyà ni àbí àwọn mùsùlùmí tẹ́ pa ayé tẹ́ pọ́n sọ wípé kí nìyẹn kò sábúrú bí kéèyàn ṣe zìnà kò sábúrú bí kéèyàn jẹ rìbá kò sábúrú gbogbo àwọn kan tá à ń sọ yìí sì gbogbo wọn náà àìní kí nìyẹn o àìní tẹ́rìbíyà ìsìlámíyà ni Allah subhanahu wa ta'ala wọn bá a sọ̀rọ̀ nínú suratul Asr ayé àti gbogbo àná mọ́ ọlọ́run bá ní kí wal asr ọlọ́run bá ní kí wal asr ọlọ́run ní pé òun fi ìrọ̀lẹ́ ayé nígbà tí ayé bá ti ń súnmọ́ àti parẹ́ òun fi búra lásìkò yìí ọlọ́run bá kí innal insana lafi khusr àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa bẹ nínú òfò Allahu akbar àwọn ẹ̀dẹ́ kìnìyàn wọn máa bẹ nínú òfò kí ló fà nínú òfò tó fi wà nínú òfò náà ni pé wọn ò tó ojú ọ̀nà Islam ọlọ́run wa fẹ́ ṣàlàyé fún wa pé báwo lè o ṣe ní sí nínú òfò tọ́lọ́run ti gbọ́ wáyé pé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ti wà nínú òfò ọlọ́run wa ní pé illal ladhina amanu Allahu akbar ọlọ́run wa ní illal ladhina amanu àyàfi àwọn tán gba ọlọ́run ọba gbọ́ wa amilu solihat tí wọ́n wá tún ṣiṣẹ́ dáadáa solihat wa amilu as-solihat tí wọ́n ń ṣe àwọn iṣẹ́ dáadáa tí wọ́n ń lo àwọn ẹ̀kọ́ Islam náà ti nímọ̀ tán ti ní ìmánì lára tán wà ámìlú sọ̀lìhà tí wọ́n wá ń ṣe àwọn iṣẹ́ dáadáa àwọn iṣẹ́ dáadáa òun náà ni àwọn tarbiyatul islamiyya tó yẹ kó yẹ ká máa tẹ̀lé òun náà ni àwọn ìyẹ́rẹ́ inú náà ti Islam tó yẹ ká máa tẹ̀lé nínú ká máa sòótọ́ ká jìnà sí ọ́ nínú ká jìnà sáwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan ẹ̀ṣẹ̀ nínú ká báwọn èèyàn lò ní ìbálò dáadáa nínú kó yẹ sí pé àwa làá mọ wà nídìí pé kò yẹ ká mọ dàlúrú kò yẹ ká mọ fèèyàn ṣẹbọ kò yẹ ká mọ pàǹkan fẹ́lòmíì lẹ́yìn Ọlọ́run ọba subhanahu wa ta'ala kò yẹ sí pé àwọn ọmọ wa mọ rìn òhò wọn láwọn ń waṣọ kò yẹ kó yẹ sí pé àwọn tó pé àwọn láfa àwọn á mọ mú èèyàn wọn á mọ pa látàrí pé àwọn ìfẹ́ fi ṣògùn owó kò yẹ ká mọ rí láwùjọ àwọn tó yẹ sí pé wọn ní bí kí tàbí tí aburú bá ti ká wọn mọ́ náà ti máa ṣe lóríṣiríṣi àwọn aburú léyìí tó yẹ sí pé àwọn èèyàn ń ṣe láwùjọ tó yẹ sí pé ohun tí wọ́n sì pé àwọn èèyàn kan ti wà nínú òfò ní ẹjọ́ ẹ sí nínú òfò tó yẹ kó fẹ́ là kúrò nínú òfò yẹn kó wà kí nìyẹn kó wà nínú illal ladhina amanu kó wá sábẹ́ àwọn tán á mọ́ nílẹ̀ Ọlọ́hun subhanahu wa ta'ala ní gbogbo àwọn ìmánì tá a mọ́ ní Ọlọ́hun subhanahu wa ta'ala nínú rẹ̀ ní ká ní ìmánì fọlọ́wọ́ subhanahu wa ta'ala òun ló ní gbogbo kápá ayé òun ló dá gbogbo nǹkan nínú rẹ̀ òun náà ní ká ní ìmánì yìí fọlọ́wọ́ subhanahu wa ta'ala òun lọ́ba tó jẹ́ sí pé a máa ń gbéjọsìn fún wa kí n gbé fẹ́mi lórí ọlọ́wọ́ subhanahu wa ta'ala nínú rẹ̀ náà ní ká ní ìdájọ́ fọlọ́wọ́ subhanahu wa ta'ala ọba tó lórúkọ tó lóròyìn ni àwọn ìròyìn yìí dẹ̀rẹ̀ ń sìn bó ṣe ń bẹ náà ló ṣe ń bẹ a kì í yí padà a kì í sọ pé kò rí bẹ́ẹ̀ a kì í sọ pé Ọlọ́run ọba ò níròyìn wa amilu solihat tó wá ń ṣe àwọn iṣẹ́ olóore ìṣiṣẹ́ olóore òun náà ni kí ẹ máa rera àyàn lójú ọ̀nà ti Islam kí ẹ máa ṣe àwọn nǹkan tó jẹ́ nǹkan dáadáa tó yẹ pé kódà bí nǹkan míì tó yẹ sí pé Islam ò dárúkọ rẹ̀ ṣùgbọ́n Islam ò tako àmọ́ ṣe nínú rẹ̀ náà ni ká ń ṣe dáadáa náà nìyẹn torí pé ìmọ̀ ṣe yẹn náà láfi kí nìyẹn o láfi ń rera wa lójú ọ̀nà ti Islam Ọlọ́run wa dárúkọ nínú àwọn iṣẹ́ olóore yẹn Ọlọ́run wa ni watawasaw bil haqqi watawasaw bis sabr Ọlọ́run wa ní kí ẹ̀ wá ara rẹ̀ ni táwa ń sọ yìí wọ́n á máa wá ṣe kí ni tàwa sọ wọ́n á máa sọ òdodo fúnra wọn Allah akbar wọ́n á máa rera wọn lórí òdodo ẹ wo wọ́n á máa ṣe kí ni wọ́n á máa rí ara wọn lórí òdodo tàwa sọ wọ́n á máa rí ara wọn lórí òdodo
pé ẹ jẹ́ á máa sòdodo, ẹ jẹ́ á máa fòdodo bára wa lò, ẹ jẹ́ á máa fòdodo bá Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó dá wa lò. Ẹ̀rí nǹkan bí lórí ìsòdodo pé ìṣímọ́ rẹ lórí òdodo, èmi sọ fún wọn kí ọmọ sòdodo, ìwọ náà fi kémi ọtọ lórí ayé kí ni àtijọ́ ń rira wa náà nìyẹn. Eléyìí ló ń túmọ̀ sí pé àtàràbíyàtú ìsìlámì nǹkan tó pàtàkì púpọ̀ ni. Watawasaw bis-sabr tán láti wá jọ ń rí àwọn lórí òdodo yìí, wọn ní jẹ́ kó mọ níbẹ̀ nìkan. Watawasaw bis-sabr wọ́n á tún mọ rí ara wọn bis-sabri lórí kí nìyẹn o, lórí ìmọ̀ ṣe sùúrù. Nǹkan méjì yìí lásán, tarbiyya islamiyya tá a bá gbé lórí nǹkan méjì yìí lásán, ẹ wá dúró dáadáa tá a bí fúnra. Ẹ wá dúró oye tá a máa ṣe tá a bá lo àwọn ẹ̀kọ́ ìsìláàmù tó ìsìláàmù yìí gbé kalẹ̀ lásán nínú méjèèjì, ká sọ pé ó pọ̀ lóríṣiríṣi tí ò ṣe é kà. Bọ́lá wípé àsìkò tá a ní ó pọ̀ náà ni a ní fi rìn jìnnà púpọ̀ lórí rẹ̀. Ká wá sọ àwọn orípa dáadáa tá a yọ lábẹ́ tá a bá fẹ́ ká máa lo àwọn tarbiyya islamiyya yìí. Alákọ̀ọ́kọ́ nínú àwọn orípa dáadáa tó máa kọ́kọ́ ní lórí wa àti láwùjọ, òun náà ni ká jẹ́ kí a lè ní ìbáṣepọ̀ tó dáa pẹ̀lú Ọlọ́run subhanahu wa ta'ala tó ní wa. Torí oríire tó ga jù tẹ́dá lè ṣe òun náà ni kó yẹ kí ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Ọlọ́run subhanahu wa ta'ala ìbáṣepọ̀ tó dáa ni. Ẹni tó kéèyàn ní tarbiyya islamiyya tó wà sahiha, tó bá yọ fún ara àtarbiyya tá à ń sọ yìí só póríṣiríṣi, àtarbiyya póríṣiríṣi, ṣùgbọ́n ti ìsìláàmù làwọn ń bára wa sọ. Àtarbiyya tó wà ń ta lóríṣiríṣi lónìí wallahi kò ló ń kà. Tó yẹ sí pé àwọn èèyàn ń rira wọn, wọ́n ń gba ìrere ẹni, wọ́n ń gba ẹ̀kọ́ lójú ọ̀nà míì tó yẹ kó jọ àtúnṣe ọ̀nà Islam. Nínú rẹ̀ òun náà ni a jẹ́ kí ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run subhanahu wa ta'ala kó dáa. Tí ìbáṣepọ̀ wa láàrin Ọlọ́run Ọba, ìmánì wa láàrin Ọlọ́run tó wá ti dáa, ìmánì wa sójíṣẹ́ Ànábì sallallahu alaihi wasallam kó náà dáa, tó bá ti wá dáa rèé sí ìyẹn máa ní orí pa láwùjọ. Torí pé kí al-amnu, kí ìfọ̀kànbalẹ̀ tó lè wà láwùjọ kan, ẹ lọ wá àwùjọ yẹn, àfi kí ìmánì tó strong kó wà láwùjọ wọn ni. Tí ìmánì al-imani wal-amani ó máa ń rìn papọ̀ ni. Tí èèyàn máa ti nígbàgbọ́ tó dáa sọ́lọ́run subhanahu wa ta'ala, amúnú máa wà láwùjọ yẹn, ìfọ̀kànbalẹ̀ peace á wà láwùjọ yẹn. Lára orí pa kí tarbiyya islamiyya sahiha kó wà ní orí ẹni àti kó wà ní àwùjọ. Ẹlẹ́ẹ̀kejì náà orí pa tí tarbiyya islamiyya ó tún máa ń bí lórí ọlọ́dọọdán ni àti lórí àwùjọ ni, òun náà ni pé á jẹ́ kí oníkálukú ká máa ṣe déédéé pẹ̀lú ara wa. Torí pé ìṣedéédéé pẹ̀lú ara ẹni rè nínú àwọn nǹkan tó máa ń gbé àwùjọ dúró ni. Ọlọ́run sọ pé inna Allaha ya'muru bil adli wal ihsan. Ọlọ́run bá ní kí Ọlọ́run máa ń pa yín láṣẹ bil adli wal ihsan. Ọlọ́run ọba ló ń pa wá láṣẹ pẹ̀lú déédéé àti dáadáa. Torí tí déédéé àlàádù tó bá ti wà láwùjọ, tí wọ́n náà máa ń ṣe déédéé fúnra ẹ̀, tí oníkálukú náà ń ṣe pẹ̀lú kíní yẹn á ní pa láwùjọ, á jẹ́ káwọn tó ń bọ̀ lẹ́yìn náà àbáwọn tájọ́ ń gbé àwùjọ káwọn náà lè máa wo àpẹẹrẹ wa ṣe dáadáa. Tó ọmọ ẹ̀dá ènìyàn rẹ kò sí, ó máa ń wù kó máa ṣe kíní yẹn o, kó máa tẹ̀lé àwọn tó bá yẹ kíní yẹn, àwọn tó bá wà wájú rẹ̀ náà ni. Torí náà abala tó pọ̀lọpọ̀ kí ń kíyèsí òun ni eléyìí. Òun náà ni pé ká máa ṣe kíní yẹn o, ká máa try láti máa ṣe déédéé. Ìgbà mìíràn tó yẹ pé a need láti tètè máa sọ nǹkan. Táwa náà bá ti ń ṣe, a rí wípé kíní yẹn á kàn mọ́ spread láwùjọ ni lọ́nà táwa gan náà kíní yẹn o, lọ́nà táwa gan náà ò tiẹ̀ ní mọ̀. Ṣùgbọ́n ọlá pọ̀pọ̀lọpọ̀ náà a kì í kíyèsí eléyìí, ló fi máa ń fà á, ló fi yẹ sí pé a kàn mọ́ sọ̀rọ̀ náà ni. Nínú àwọn orípa tó yẹ sí òun náà ni pé àpèjúwe yìí sàtọ́wọ̀ sọ ní ìkọ́ ẹni dáadáa tó yẹ sí kó máa lórípa láwùjọ àwa, ó máa lórípa lórí ọlọ́dọọdún àti láwùjọ. Ẹ wo Maryam alayhi salatu wasalam, ìyá Ànábì wa Isa alayhi salatu wasalam, nígbà tó lóyún torí kó bí wọn tó dé àárín àwọn ìjọ rẹ̀, kí àwọn ìjọ rẹ̀ sọ fún wọn ní pé ya ukhta Harun, ìwọ tó jẹ́ kí ni èrò tó jẹ́ ọmọ ìyá Harun, ma kana abuki imra'a saw'in wa ma kanat ummuki baghiyya. Bàtọ́ ń bè lọ́wọ́ kí mo ló ti rọ́mọ, àwọn fi yé pé tó ẹ́ sí pé o ti ẹ̀fẹ́ òkú fẹ́ ṣe kíní tí ẹ̀ rò pé bàbá tó bí ẹ àmọ́lé ẹ̀ burúkú. Wa ma kanat ummuki baghiyya, ìyá rẹ̀ tá a dẹ̀ mọ̀ náà kò í ṣe ọlẹ́gbẹ́, kò í ṣe oníyàṣẹ́wò. So ìwọ wọnú tó á rọ́mọ títí ẹ. Àwọn náà pè padà sí kíní, wọ́n pè padà sílé kí àti ẹ̀ ronú pé tarbiyya islamiyya wà lára àwọn tó jẹ́ àwọn tó sọ ẹ̀ kalẹ̀, ó yẹ kí wọ́n náà ní lára. So ara dáadáa tí ó wà fún
tẹ́rìbíyà ìsìlámíyà olórí kí ni ó máa ń jẹ́ kí àwùjọ tòrò, ó dẹ̀ máa ń jẹ́ kí àwùjọ kó ní àwọn dáadáa lóríṣiríṣi tó yẹ sí pé àtòpọ̀ tó yẹ kí tábà ní ká máa kà ọjọ́ máa lọ. Ìmọ̀ ilé tá a sọ yìí Allah subhanahu wa ta'ala kí ó jẹ́ kó jẹ́ àǹfààní fún àwa tá a sọ àti àwa tí a gbọ́, kó wá gbà á níjọsìn lọ́wọ́ wa, kó tún àwùjọ wa ṣe, kó tún àwa gangan náà ṣe fún ara wa, àwa gangan náà ní orí pàtàkì kó tí ó ṣe díẹ̀. Allah subhanahu wa ta'ala àwọn tí wọ́n gbé jùkọ́ yìí kalẹ̀ kọ́lọ́n kí ó gbà níjọsìn lọ́wọ́ wọn. Subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka.